tó bá kó gílígànsì wá bẹ̀ yẹn láti Abuja náà ti máa order láti wá arrest ẹ̀ torí Ajagunbalẹ̀ la mọ̀ ọ́ sí tó ti yé sìn afẹ́kẹ́ gbọ́ ni a máa kọ̀wé ẹ̀ sí President Buhari gbogbo wa ti pàdé papọ̀ a máa kọ̀wé ẹ̀ sí IG a máa kọ̀wé ẹ̀ sí gómìnà Ogun State a máa kọ̀wé ẹ̀ sí eléwé ẹran àṣà Ajagunbalẹ̀ tó bá wá bẹ̀ tàbó ṣáàní kankan bẹ̀ torí ó ti sọ pé Buhari ti sọ mo ti sọ fáwọn èèyàn tó wá bèrè lọ́rùn kó ní wọ́n fẹ́ talẹ̀ fún wọn bẹ̀ bó bá talẹ̀ fún ẹnìkan bẹ̀ pé wọ́n bá alẹ́ Alápàko tuntun ìyẹn máa túlẹ̀ rà ń bẹ̀ ilẹ̀ jìbìtì ni o ilẹ̀ wọn ò pé kò pé 1 acre ń bẹ̀ kò pé 4 plot ń bẹ̀ mo ra 2 plot ń bẹ̀ àbúrò ẹ̀ lélẹ́yìí ó dúró òun lélẹ́yìí tó talẹ̀ fún mi lélẹ́yìí òun ó ti di nígbà tó kó láìsàn ló di wòlíì kérúbù òun lélẹ́yìí ló ń ṣàlàyé fún wọn dúró ó dé àfọ̀nláké bóun lòun talẹ̀ fún mi ojú ẹ̀ náà dẹ̀ sọ pé ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe bó sọ pé ó ti yọ ọlẹ̀ tèmi. kànà bá pàlà lókè. àwọn baba Adégòkè. àwọn tí ọba kọ àwọn tó bá pàlà lókè. àwọn ìyá wọn ti máa ń pè wọn ìyá rẹ. ìyá àjàjà mọ ìyá Adégboyè àwọn tó ra bẹ̀ wà ní Arókè bẹ́ẹ̀ ní Arókè àwọn tí prọfẹsì bá pààlà ní bẹ́ẹ̀ ní lókè bá pààlà bẹ́ẹ̀ ilẹ̀ wà lókè àwọn ló wà ra bẹ̀ àwọn tó ra bẹ̀ nílé àwọn Adégboyè àwọn Adégboyè àwa nìyí iṣẹ́ ni ẹ̀yìn wà á rà lẹ̀ Adégboyè ló ní lónìí rẹ̀ ọ̀hún ni ẹ bá pààlà tó yẹ yìí eré kò ní ẹ. lórí ọ̀rọ̀ ẹlẹ́bẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ni pé mo ralẹ̀ ń bẹ̀ ni ọwọ́ àwọn àbúrò ẹ̀ ni mo ti ralẹ̀ ilẹ̀ tí ìyá bàbá ẹ̀ ló ralẹ̀ síbẹ̀ bí mo ṣe ralẹ̀ síbẹ̀ ni ìyá bàbá ẹ̀ ralẹ̀ lọ́rùn Alájogun family ní Alápàko Ọlájogun tó ti sìn Sabitiu ni ìyá bàbá ẹ̀ tó ralẹ̀ síbẹ̀ so ilẹ̀ yẹn ò pé kàkan kò pé 4 plot òun ni wọ́n ti ta 2 plot fún mi nígbà tí ara àbúrò ẹ̀yà tán ní kọ́ńtà àti gbogbo ìlú mo baálẹ̀ kò sílẹ̀ tí mo rà ń bẹ̀ táwọn baálẹ̀ ti gbogbo ìlú ó mọ̀ so àwọn Alájogun yẹn náà mo ralẹ̀ síbẹ̀ tó pàlà wọn tẹ́lẹ̀ gan wọ́n ti fẹ́ máa claim inú ilẹ̀ tí mo ra àwọn Alájogun tó pàlà yẹn ó ti claim ẹ̀ tẹ́lẹ̀ but mo gbà yẹn lọ́wọ́ ẹ̀ mo gbà á padà so ó dẹ̀ gbọ́n pa ìgbà tó wáyá ó dẹ̀ pè mí pé òun ti jẹ baálẹ̀ o pé ilẹ̀ mi o òun ò fẹ́ jà láàrin wa o kí n mọ̀ bí mo ṣe máa àjọ máa dúró sórí ilẹ̀ yẹn kí n yanjú ilẹ̀ tèmi ó dẹ̀ ní kí n pọ̀ ọjọ́ tí mo pè ó ní ó rẹ̀ òun kìíní kankan later on nígbà tí wọ́n ṣe bàbá Ọjọ́bọ̀ tó dàgbà jù ní ìlú ìyẹn former secretary local government ní Ifọ̀ ló wá pè mí lọ́jọ́ yẹn pé kí n máa bọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn ká lè mọ̀ bá ṣe máa yanjú ọ̀rọ̀ ilẹ̀ yẹn o àmọ́ ni mo wà níbi òkú mo ní ó yẹ kó wá sí Alápàko torí ó ń sá fún bẹ̀ nígbà tó ti fi jọba alẹ̀ torí ìlú ò support yẹ so later àwọn gbà tí máa lọ sí orí òkè lọ́hùn mo rí pé orí ilẹ̀ mi gan ló lọ ṣe foundation sí tó bẹ̀ sí ń to nǹkan síbẹ̀ tó lóun fẹ́ fi kọ́ ààfin tó ló sọ pé wọ́n ti approve road fún òun pé wọ́n dẹ̀ ti approve police station fún òun àti hospital pé gbogbo ẹ̀ náà fẹ́ gbé wá bẹ́ẹ̀ bóun ti rí ìjọba mọ́dẹ̀ sọ wípé tó ń bá approve gbogbo nǹkan wo ló fi mú kàwé gbogbo nǹkan wo ló fi apply fún wọn máa apply fún bó jẹ́ school náà àwa òun ṣe literate kò rí ó lóun fẹ́ ṣọ̀nà mọ́ ní owó wo ló fẹ́ fi ṣọ̀nà nígbà tí wàhálà ṣẹlẹ̀ ń bí tó lọ fọ́ pílà onípílà pẹ̀lú ẹ̀yàn kan wọ́n kó yín lọ sí zone 2 ìlú ló dáwó jọ ní 2 years ago tó ń lọ fáìlì ẹ̀ tó wà zone 2 tó ń lọ gba béèlì ẹ̀ okay àwa sọ̀rọ̀ ẹ̀ ṣe bí ti gbogbo àwọn ní òun fẹ́ jà láàrin wa mo ní mo gbọ́ ó tán òun gbà tó dẹ̀ yà ọ́ ní kan tó máa ṣábi tó kù mọ́ torí díẹ̀ ló ṣe bọ̀ wọn lélẹ́yìí ibi tó ẹni tó lóun fẹ́ ṣe títì ìlú lélẹ́yìí kò parí igbó lójúmọ́ ibi tó sọ pé òun máa fi kápálàsì tó kọ́ síbẹ̀ yìí o òun nìyẹn o ṣe é rí. ó yà kó ti ń kọ tẹ́lẹ̀ gan kó tó gbà fi ṣe báyìí. ó ti o nígbà tó ń ṣe ọ sọ pé òun jẹ baálẹ̀ tán ni ló sì bẹ̀ sáré ṣe òun nìyẹn ibẹ̀ nìyẹn so ńgbà tí ọ̀rọ̀ wa wáyé bẹ́ẹ̀ yẹn ṣó ti yé sìn àwọn kan dẹ̀ wà tí wọ́n ti
bá mi ní baálẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àti ní clash rí lórí ọ̀rọ̀ ẹlẹ̀ tí mo nígbà yẹn tó ń fóònù tí IG fóònù láti Abuja sí area command nígbà yẹn tàṣà àyànjú ọ̀rọ̀ ẹ̀ láti ìgbà yẹn náà tó máa ń pariwo mi pé ìgbà tí mo mọ̀ yàn pé mo ń lo influence fún wọn pé mo fẹ́ máa cheat wọn ni so bàtà wá rí bẹ́ẹ̀ mọ́ lókè mí ní gbégbá ọ̀nà ọlọ́pàá wọ́n lè sọ pé torí pé mo mọ̀ yàn bí mo ṣe gba ààfin Aláké lọ nìyẹn torí wọ́n ń dá sọ̀rọ̀ ilẹ̀ ń bẹ̀ torí pé Ogun State àti gómìnà tó pé wọ́n fẹ́ ajagunbalẹ̀ mọ́ ní everywhere àti Èkó àti Lagos mo lè lọ rìpọ́ọ̀tù ẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ pé Fáláké so adẹ̀ tí ó ní àwọn tó bá rìpọ́ọ̀tù Fálá everything ó ní àwọn tó ń ṣèdájọ́ yẹn tó ti wà ń bẹ̀ tó máa Fáláké ní resort so anything tó bá fẹ́ tó bá jáde Aláké ní kábíyèsí àwọn olóró wọn ṣẹ́ kò sí bójúbójú ń bẹ̀ wọ́n mọ̀ káàkiri ní di kíní adẹ̀ rìpọ́ọ̀tù wọ́n dẹ̀ pé ó dẹ̀ wá wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ baálẹ̀ tí ó wà nílùú yẹn Ògúnjọbí Fúnṣọ́ Ògúnjọbí òun náà lọ àbúrò Ebenezer Agboola ó lọ torí Smiler Ìdòwú Agboola ní tiẹ̀ ní tiẹ̀ tó tà á fún mi ìyẹn dẹ̀ débẹ̀ ó ní òun ti bèrè lọ́wọ́ ẹ̀ sọ pé òun ti yọlẹ̀ tèmi fún mi pé òun mọ̀ pé orí ilẹ̀ mi ló lọ ṣe kíní sí wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ ó dẹ̀ sọ fáwọn yẹn pé bóun ṣe súnmọ́ mi tó òun pé fóònù mi mẹ́tẹ̀ẹ̀ta ló wà lẹ́dọ̀ òun pé a máa yanjú ẹ̀ láàrin ara wa pé baálẹ̀ lòun ibẹ̀ ni baálẹ̀ yẹn ti dìde pé baálẹ̀ wo ló jẹ́ ló wà ní Alápàko tuntun àdẹ̀gbẹ́ Alápàko tuntun àwọn ilé náà ń pè bẹ̀ yẹn látàyébáyé àwọn ilé Alápàko náà ń pè bẹ̀ ìyá tí wọ́n pè ní Ọmọlájogun yẹn náà wá jẹ́rìí pé àwọn òun wà nípa ẹni tó talẹ̀ fún mi bóun dúró ìyẹn wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé tìbọ́ ọwọ́ bàbá òun ni ìyá bàbá ẹ̀ ti ra lẹ̀ ṣé ilẹ̀ tí ò pé éèkà kan ló fẹ́ jẹ baálẹ̀ lé lórí so wọ́n rẹ̀ ní òkè pé sọ́fìyẹ̀ tó bá ṣe sọ́fìyẹ̀ mo ní ó ti lọ ṣe sọ́fìyẹ̀ ló wá sẹ́ńbẹ̀ olóhùn ṣe sọ́fìyẹ̀ olóhùn ṣe nǹkankan oní tó bá yá wọ́n á ní òkè nígbà tó wá yá ẹ̀ ó ní kinní kọ̀ọ̀kan wá lókè ẹ̀ olóhùn tẹ̀gbá ó ṣàbẹ̀ sí kinní wọn lókè kókó lẹ̀kẹ́ ẹ̀ sọ́run o lọ́hùn 14 o July o kó tó bá pẹ̀rẹ̀ ní baálẹ̀ kó dẹ̀ máa bọ̀ lórí ilẹ̀ yẹn pé wọ́n máa yan èèyàn méje wá láti Palace Aláké àwọn lélẹ́yìí bọ́n ṣe rẹ́kọ̀dù lélẹ́yìí tí wọ́n máa rẹ́kọ̀dù ẹ̀ wọ́n máa fídíò ẹ̀ ṣe ti rí bọ́n ṣe rẹ́kọ̀dù statement lẹ́yìn yẹn gbogbo àwọn tó wá gbogbo àwọn tó nílẹ̀ síbẹ̀ mo lórí ọ̀dọ́ mọ́ baálẹ̀ wo gbogbo èrò láti ìlú tó ń wá nìyẹn ó sàkó wa tó ń wá nìyẹn wò wọ́n o gbogbo wọn pátá ló wá mọ́ baálẹ̀ ìlú yẹn mọ́ olórí ọ̀dọ́ mọ́ gbogbo ìlú wọ́n dẹ̀ sọ pé àwọn ọmọ sí baálẹ̀ ń bẹ̀ pé kó wá torí kó ti mọ̀ pé tó bá di pé ilẹ̀ kékeré yìí bó ṣe rí nìyẹn so kò wá ló ńgbà tó wá di ọjọ́ kẹta ló lọ kó àwọn wílígáns àdá àtàké ló wá síbi ilẹ̀ bẹ̀rẹ̀ ló wá ń lo oògùn mọ́bẹ̀ torí ńgbà yẹn wọ́n ti sọ fún mi pé kí n ṣe kọ́nọ́pìsì ilẹ̀ tó kù yẹn ọjọ́ kejì wọ́n dẹ̀ ṣe kọ́nọ́pìsì ẹ̀ ló wá lọ ń lo oògùn síbẹ̀ ló wá gbé pè ló wá ń ṣèpè fún àwọn tó ti Palace Aláké pé first class flowers lòun náà pé kò sí nǹkan tó máa ṣe tó máa dá sí pé kò sẹ́ni tó lè ṣe kinní kan tí ó ti gbogbo àwọn èèyàn wọn ṣàpọ̀ later wọ́n dẹ̀ ní ká padà wá lọ ọjọ́ kẹrin ní Abẹ́òkúta àdẹ̀dọ́hùn wọn á dẹ̀ máa wà ń bẹ̀ láti jíṣẹ́ fún gbogbo ìgbìmọ̀ Aláké tó wà ń bẹ̀ àwọn tó dẹ̀ tùlúdé wọ́n ṣàlàyé wọ́n wá ní ṣé ìbọn tí wọ́n gbé ìbọn dání wọ́n náà gbé wọn dá káàké àtàdáná gbé dání wọ́n dẹ̀ sọ fún wọn bẹ̀ pé tó bá ń continue bẹ́ẹ̀ tàbí ó ń dabẹ̀rú ká lọ station ká arrest ẹ̀ so ìdájọ́ sì wà ń bẹ̀ so ilẹ̀ yẹn inú ìdílé wọn kì í jẹ baálẹ̀ l'Alápàko wèrè náà ń wò àti kí wọ́n kó ajá kán lọ fi pẹran lóko kán fẹ́ dáṣẹ́ ọdẹ nídìílé wọn. ìyẹn baálẹ̀ tuntun yìí. baálẹ̀ tuntun ìdílé wọn jẹ baálẹ̀ tó lé ẹ̀gbọ́n kì í ṣẹ̀gbọ́n ẹ̀ baálẹ̀ fẹ́ àbúrò ìyá ẹ̀ tó ń pè ní ìyá Ebenezer tó ti ń sìn baálẹ̀ fẹ́ ilé bàbá ẹ̀ gbódìmọ́ ń bẹ̀ ó ti bọ́ sàlàpà ẹni tó ń parọ́ pé òun fẹ́ ṣe títì ní wọn ló ti fẹ́ rówó ṣe títì bògún wa mẹ́ wọn ò ṣe jàbọ́ ọ̀dẹ̀ ti sọ lọ́jọ́ yẹn gbà tó dọ̀hún wọn ní baálẹ̀ Ajagunbalẹ̀ ni
gbogbo àyẹn dẹ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀ máa dẹ́dẹ̀ gómìnà tó bá ń da àwọn tó wà láyé àgbìmọ̀ Aláké wọ́n máa sọ fún Aláké pọ̀rọ̀ ẹ̀ pé wọn ò fàjẹgùn gbalẹ̀ pé ilẹ̀ wo ni o nílẹ̀ ń bẹ̀ ẹ̀ra lẹ̀ ń bẹ̀ ni ẹni tó bá fẹ́ jẹ baálẹ̀ gbogbo ọ̀rẹ́ mọ́ gbogbo àtàwọn ti kíní bẹ̀ ara oko síbẹ̀ mo ṣe orí òkè síbẹ̀ gbogbo wa ń dáko ń bẹ̀ ni àwọn tó ń ṣẹlẹ́dẹ̀ ń bẹ̀ so àmọ́ ẹ sì baálẹ̀ bẹ̀. nǹkan táwọn àti ẹ̀gbọ́n ni pé tonígbàtà dọ́dọ̀ ọba ìyẹn ọba Olólè Ifọ̀ wọ́n ní pé àwọn ajagunbalẹ̀ fẹ́ máa gba yín bẹ̀ wọlé. nǹkan tó ṣẹlẹ̀ Àwórì wọlé òun ló lọ kó àwọn onígáàsì kan wá pẹ̀lú àwọn ọmọ Kóredé àwọn ajẹran pé káwọn yẹn lọ dabẹ̀ ẹrú tán bá ń dabẹ̀ ẹrú òun á lè sọ pé wọ́n ń dabẹ̀ ẹrú kóun lè jẹ baálẹ̀ síbẹ̀ àwọn yẹn ọ̀rọ̀ wọn dé zone 2 ọ̀rọ̀ wọn náà rẹ̀ dédọ̀ Aláké wọ́n pa àwọn yẹn sá àwọn bí tó sì Kóredé Fọlájì ajẹran gbogbo wọn pátá náà sáf láàfin Aláké torí ajagunbalẹ̀ ní lájẹran yẹn náà. bàbá bọ́lọ̀ ṣe wá rí sá kí lẹ fẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó mọ̀ pé tó bá yá gbogbo wọn máa sọ pé torí pé mo mọ̀yàn pé à ń flex wọn bẹ̀ tí ó ti ń sìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa ṣe ìdájọ́ lẹ́dọ̀ Aláké wọ́n sì ń dúró dè nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kí gbogbo àgbáyé gbọ́ ni pé tó bá kó gílígànsì wá bẹ̀ yẹn láti Àbújá náà ti máa ọ́dà láti wá arrest ẹ̀ torí ajagunbalẹ̀ la mọ̀ ọ́ sí tí ó ti ń sìn afẹ́kẹ́ gbọ́ ni a máa kọ̀wé ẹ̀ sí President Buhari gbogbo wa ti ṣèpàdé papọ̀ a máa kọ̀wé ẹ̀ sí IG a máa kọ̀wé ẹ̀ sí gómìnà Ògùn State a máa kọ̀wé ẹ̀ sí eléwé ẹran àṣàjagunbalẹ̀ tó bá wá bẹ̀ tàbó ṣáàní kankan bẹ̀ torí ó ti sọ pé palace yẹn pé kán lé mi jáde pé wòlíì tèmi ò ṣàwọ ògbóni pé ògbóni lòun àwọn yẹn lálẹ́ ẹ̀ pé àkàlà làwọn àwọn ju ògbóni lọ oyè táwọn jẹun bí tálákì fi jẹ wọn jẹun bí. ta ni wọ́n lálé ń bẹ̀ yẹn náà. òun ni ní ọba sumala tó para ẹ̀ ní baálẹ̀ Alápàko tuntun Ìdòwú Agboola òun náà lálé ń bẹ̀ pé kò sẹ́ni tó wá bí wọ́n dẹ̀ invite ọba wá bẹ̀ tó wá ń jẹ́jọ́ wọ́n ní judgement tí ó ti ń sìn Aláké ni Aláké àṣẹ Aláké ni kì í ṣe bóyá àti òun náà sọ pé ká gbé fídíò ó wà ní fídíò gbogbo ẹ̀ la record sí fídíò tí ẹnìkan adẹ̀ ti sọ tí ẹnìkẹ́ni afẹ́ríkà gbọ́nbẹ̀ yẹn ni tó bá jà ń bẹ̀ tí wọ́n ṣe gbogbo kan máa sọ pé Fúlàní o ìgbà yẹn náà máa ní Buhari Fúlàní ni wọ́n mọ̀ pé Sulaiman Agboola Ìdòwú Agboola ló kó wàhálà wá bẹ̀ torí ti sọ pé kò ẹni mi èdè gbọ́ ọmọ Yorùbá làwa omi ìpìtàn làwa máa ń wádìí ìtàn kiri pé mò ń ṣe é sì káàkiri kò sẹ́ni tó bá jẹ́ olórí ẹgbẹ́ ọlẹ́ni tó máa yàn án torí ẹ ṣe interview fún mo gbọ́ ó ní òun lòun yanra òun ó ní kò sẹ́ni tó fẹ́ tẹ̀bí ìlú kò síbi tó bá fẹ́ joyè tàbí èèyàn ní tẹ̀lé ẹ nílùú kò sẹ́ okòó nígbà tẹ́ interview olóhùn fúnra òun ni torí mo gbọ́ gbogbo interview yẹn ṣé èèyàn dáàdì kan gbára ẹ ṣe ajagunbalẹ̀ lámọ̀ sí ń bẹ̀. wọ́n lè ní ààrẹ ìlú Alápàko. wọ́n fi jẹ ààrẹ nígbà yẹn nígbà tí baálẹ̀ yẹn jẹ ìdí tó fi jẹ ààrẹ lélẹ́yìí nígbà tí wọ́n dà látàbújá tèmi àti baálẹ̀ yẹn ní clash ló wá lọ́jọ́ yẹn pé òun fẹ́ dúró pé ó fẹ́ gbowó lọ́wọ́ pé òun mọ̀ ọlọ́pàá nígbà tó máa débẹ̀ làwọn ọlọ́pàá wá sọ fún pé látàbújá náà ti fóònù ó rò bóyá àwọn ọlọ́pàá kéékèèké lòun máa rí torí tí wọ́n bá fẹ́ báyàn fa wàhálà látòkè wá ní látẹ̀dọ̀ IG wá ní wọ́n wá sọ pé látẹ̀dọ̀ IG ni o ó tán lọ́jọ́ yẹn mo ní kó má sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ibẹ̀ lèmi ti sọ fún lọ́jọ́ yẹn pé èmi mo sọ fún tí mo ríran fún lọ́jọ́ yẹn pé ó máa jẹ chief kó tó jẹ chief yẹn ààrẹ yẹn ṣí ń bá rí báyìí chief mò ń pè èmi mo ríran fún pé á jẹ chief lọ́jọ́ yẹn ó dẹ̀ máa ń respect mi ẹ̀gbọ́n ló ń pè mí. ṣífù baálé àbí ṣífù ààrẹ. kó tó jẹ ààrẹ pé wọ́n fi jẹ oyè mẹ́ kó tó di ààrẹ tí ó ṣe mo ti ń pè pé ṣífù máa fi ẹ jẹ ṣífù kó tó wá fi jẹ ààrẹ yẹn pé nǹkan tó Ọlọ́run sọ fún mi nìyẹn. Ọlọ́run sọ fún mi kó máa jẹ baálẹ̀. kò sí baálẹ̀ lórí ẹ̀ kò nílẹ̀ ń bẹ̀ ẹni wọ́n tí ó jẹ́ pé ò tẹ̀bẹ̀dó ìjàyè ni wọ́n pápá labúlé wọn wà bàbá ẹ̀ wá ń wo wèrè ń bẹ̀ ni tí ó ti ń sìn pápá ni ló lọ ń gbàṣẹ ẹ̀dùnbùrọ̀ ń gbòòpè pé wọ́n ní kó wọn pa àyàn síbẹ̀ amóde ti sọ gbogbo àwọn tó wà tó ń dáko kó má bẹ̀rù tó bá pẹ̀ nìkan síbẹ̀ wọ́n á gbé ẹ̀rọ eléyìí ajagunbalẹ̀ la mọ̀ sí kó má dọ̀ sí pariwo ẹ̀ ó lo chance torí kó mọ̀yàn
tó ti ń sìn a dẹ̀ máa kọ̀wé ẹ̀ House Assembly náà Ogun State aṣajagunbalẹ̀ tí ò bá jáwọ́ mò ń fẹ́ lè kìlọ̀ fún un kó má sọ pé òjíṣẹ́ Ọlọ́run tó ń jà tó bá sọ fún mi pé òun fẹ́ lólè mo lè yọ̀dá fún mo nílẹ̀ rẹpẹtẹ ń bẹ̀ tí mo rà ó dẹ̀ sá kí ló sá fún láàfin Aláké nígbà tó kọ́ ní ojú ní wọ́n sẹ́tù bó a dẹ̀ ti sọ mo ti sọ fáwọn èèyàn tó wá bèrè lọ́rùn kó ní wọ́n fẹ́ talẹ̀ fún wọn bẹ́ẹ̀ bó bá talẹ̀ fún ẹnìkan bẹ́ẹ̀ pé wọ́n bá alẹ́ Alápàko tuntun ìyẹn máa túlẹ̀ rà ń bẹ̀ ilẹ̀ jìbìtì ni o ilẹ̀ wọn ò pé kò pé 1 acre ń bẹ̀ kò pé 4 plot ń bẹ̀ mo ra 2 plot ń bẹ̀ àbúrò ẹ̀ lélẹ́yìí ó dúró òun lélẹ́yìí tó talẹ̀ fún mi lélẹ́yìí òun ó ti di nígbà tó kó láìsàn yẹn ló di wòlíì kérúbù òun lélẹ́yìí ló ń ṣàlàyé fún wọn wọ́n dúró ó dé àfọn Aláké póun lòun talẹ̀ fún mi ojú ẹ̀ náà dẹ̀ sọ pé ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣùgbọ́n sọ pé ó ti yọ lẹ́tẹ̀ mi pé ò fọwọ́ kan lẹ́tẹ̀ mi. bàbá èyí tá a kọ́ sórí lẹ́yìn. Adégbòye family ìyẹn Ereko nìyẹn Adégbòye family Ereko ẹni tí a wá gbé ní ibi tí ebi tí làwọn kù sí àwọn ẹlẹ́yìn yìí sí. ó lọ́ máa sáré tọ́ yìí lọ sókè ní. no ilẹ̀ yìí inú ilẹ̀ yìí ẹbí nísẹ̀ wúlà bí ó wúlà tó kó lónà tó kó. ṣebí mo mọ Ereko ọtúnkó yẹ kò sí kankan n bò náà pé ọtúnkó yẹ bẹ̀rẹ̀ ọtúnkó. àwọn ilé ní ọ̀nà yìí àwọn ilé rẹ̀ ọ̀nà yìí gan ibi tí ilẹ̀ ìdè lọ́rùn ń bò òun ni ọ̀nà bá pààlà ní lórúkọ yìí. Ebenezer Owólabí lẹ́rìí ọ̀túnkó ni mo ṣe pé kó máa lọ kó Ebenezer nìyẹn ẹ̀yin lẹ ní láti bí tílẹ̀ wọn parí sí lọ́ba yìí. ẹ wo dé kó yìí má kun ẹjọ́ wọn bá wá rán ní kánú ẹjọ́ òsì kó yẹn ìyá yẹn màmá yẹn ìsàlẹ̀ tí bí ní tí ẹ̀dọ̀ tí wọ́n kọ̀kọ́ sáyẹn wa. ẹ kàn yín o ẹ fi gbogbo ilé rẹ kò fún ọ̀nà ibi ròde. alájọgbọn ọtúnkó ti sọ ìyá bàbá wọn lónìí. ń bolo ti rà lọ́dọ̀ àwọn alájọgbọn ló ti rà àwọn ọmọ alájọgbọn ló ti sọ àwọn ni wọ́n ní ilẹ̀ tí wọ́n tà wọ́n ní kàwé. kíni ẹ mo ń sọ mo ń rí pé àwọn tó nílẹ̀ gangan tí wọ́n rà ìyá ló bí ìyẹn ló bí bàbá àwọn agboola bẹ́ẹ̀ lájọgún gan ló nílẹ̀ tí wọ́n tà fún wọn ilé bàbá tèmi ló wà nísàlẹ̀ yìí. ẹ bò dídì ilé tilẹ̀ kò bò dídì ẹjọ́ ní àgbàdo mi má ya nú ẹ lọ ẹjẹ àtàjọ nù. ẹ wá rọ́kọ̀ yẹn pẹ̀lú ẹ̀wọ̀n máa ń rẹ̀ ọ̀làjọgún gbogbo bíbá gbogbo bẹ̀yẹn àárín gangan ló wà bàbá ẹ̀. kí ló máa ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ pé a máa gba judgement ní Aláké tá a bá gba judgement yẹn la máa replate yẹ so màá tẹ̀ wá sí sí court pẹ̀lú judgement yẹn. àfún ebi ilé ti bẹ̀rẹ̀ síbí. ilẹ̀ ti prophet àbí olólọ báyìí so ǹjẹ́ lè ṣàlàyé ọkọ bíbá ẹ̀ fún wa ẹjọ́ fídíò yẹn o ṣé ẹ lè ṣàlàyé ọkọ bíbá ẹ̀ ẹdún bẹ́ẹ̀ ẹ fi wọ́n ẹjọ́ ojú. èmi ni mo tàbí fún wọn ibi ìbáyìí. ẹ̀yin lẹ tàbí fún ta ni. fún prophet. ok. láti ibi tán gbé ti bẹ̀rẹ̀ ilé sẹ́rẹ̀ ilé kò ń ṣe tiwa ṣùgbọ́n láti ibi tí àlàfo ti lọ yẹn lọ sí ìsàlẹ̀ pérégún wà nísàlẹ̀ yẹn táwa àti àwọn olóko ìtajọ pààlà. ẹ̀yin ta ti fún prophet àbí lọ sí ìsàlẹ̀. ẹ̀gbọ́n mi ló nílẹ̀ bàbá mi bẹ́ẹ̀ ni ọmọ bàbá mi. ọmọ bàbá yín gangan ó ti kú ìdí ẹ̀ tó fi tọ́ sí yín láti tà nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹjọ́ tó lọ orúkọ mọ̀ náà. mi ò lè ra ikọ̀ àyè máa kọ. ẹ̀gbọ́n mi tá a dẹ̀ jọ tàbí wo ni olórí ẹbí
olólórí ẹbí. ó dẹ̀ ti kú. màmá orúkọ tí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ àti mọ orúkọ wọn. so kí ẹ̀gbọ́n yín tó kú òun lẹ́yìn ti ta pẹ̀lẹ́gbọ́n yín yẹn. bẹ́ẹ̀ ni láti ta fún bàbá. ẹ ṣe rìsíìtì fún wọn. rìsíìtì wà. ǹjẹ́ àlàyé nísìnyí àlàyé pẹ̀lú ọmọ ilé bíbá yìí ni ǹjẹ́ lè rántí orúkọ wọn tó ní tẹ́ bá pàlà ń bí. Aliu lájọ pàlà. Aliu. ṣé Aliu yẹn wà mí. ó ti kú. Aliu kí ni Aliu Agboola. Aliu Agboola. ọmọ tí ẹ ń gbádùn. ọmọ ẹ̀dá ókè ọmọ ẹ̀ ni. ìwọ náà súnmọ́ bí ìwọ náà ní ọ̀rọ̀ nú ẹ̀. Aliu Agboola. ibi tí àlàyé ti dé yìí tó lọ báyìí ǹjẹ́ o lè sọ ẹni tó ní ọkàn bíbá yìí fún wa. ìyá bàbá mi lónìí. ìyá bàbá rẹ. bẹ́ẹ̀ ni. ṣé bàbá rẹ yẹn lálẹ́. bàbá mi yẹn ni Aliu. nígbà tí. ìyàwó yẹn dẹ̀ ń jẹ́ àwùsà. kí lorúkọ tí yín gangan. Ebenezer Agboola. Ebenezer Agboola. so rí wípé bàbá ẹ ti talẹ̀ yìí fún